àkọ̀ròbá ayọ̀wò ọlọ́run lẹ́nu gbogbo wa sí. ìbájáwé dábẹ́kẹ́ ṣogbòṣogbò ọlọ́run bá ti ṣe yìí ní jí lọ́sùn 2027 lákéde fún gbogbo wa. ìmọ̀lẹ́dẹ́ ọ̀túndé lọ́tayọ̀ adélábù gbẹ̀gẹ́lẹ́ mẹ́sàn orúkọ bàbá ẹ̀ ní orúkọ bàbá ẹ̀ ní ọlọ́run bá ti ṣe ìdílé yóò ṣe é délẹ̀ ìpínlẹ̀ lọ́wọ́ máa ń. Gbogbo aláṣọ kó jẹ́ òun ẹ̀yà sọ̀rọ̀ ẹni lẹ́yìn. Gbogbo aláṣọ kó jẹ́ òun ẹ̀yà sọ̀rọ̀ ẹni lẹ́yìn. Gbogbo yín ẹ̀ forí ìbàdàn fún Adélabú bẹ́ẹ̀ ó ṣe gómìnà. Àgbẹ̀báyọ̀ Saheed Àyìndé ńlọ́dì ìdúrà yìí lọ́wọ́. Èdè náà ńlọ́dì ìdúrà yìí lọ́wọ́. Saheed Àyìndé Ìbàdàn Northwest Japan gbogbo ìwọ̀n ńlọ́dì ìdúrà yìí lọ́wọ́. Èdè náà ńlọ́dì ìdúrà yìí lọ́wọ́. Saheed Àyìndé Lẹ́kúnlé Àyìndé kí ni nǹkan tó gbàgbọ́ lé lórí. Àdúrà ní àgbàsọ kó jẹ kí ni nǹkan tó gbàgbọ́ lé lórí. Àdúrà ní àbìtú kùtù èèyàn tó sọ gbàdúrà òkè ńgbà o kò nígbàgbọ́ nínú àdúrà mi. Yóò èmi báwo èmi kẹ̀ mi ò lè gára àkẹ́ sáwọn tó máa rẹ̀ mi ò lè gára. Gómìnà wo ló ń bá lọ́ọ̀kan èyí tó rìnrìn títì kẹ̀kẹ́lẹ́ lọ́ọ̀tún ọ̀nà ní Adébáyọ̀ kẹ̀kẹ́lẹ́ mo fẹ́ wò mo fẹ́ wò.